Oniribe, I follow you. Happy Sunday to everybody all over the world. Happy Sunday to my family in Dublin, Republic of Ireland, and all friends in the Republic of Ireland. I miss home. I'm sick of home now. And happy Sunday to all people in Turkey. Everybody in Turkey. It's me, your girl, Esther Adetokunbo Àṣàbí, ọmọ Abọ́dẹrìn lókè Ìbàdàn májàmájà tó fi kó ara wájú lẹ́rú. Ṣebí èmi lọmọ tìlú Òjò, ìlú Àjàyí, ìlú Olódògo gbẹ̀rí lójú ogun. Ọmọ agbọ́ sásá mọ́mọ́ sá, ọmọ agbọ́ yàyà mọ́mọ́ yà. Ìbàdàn kì í bá ní rìn ká mọ́ ń lọ sójú ogun. Àrùn kan ló bá Ìbàdàn jẹ́. Wọn ò lójú tì nítorí ìjà ìgboro òní ìjà Ìbàdàn. Ibi tó lè gbé ń jà lére òní wọn. Ẹ káàbọ̀ sórí dédé àsìkò yìí. Fídíò yẹn lè má bright enough because the reason why I don't have the light yet is so dull, and you all know me. You don't need to be on Ojumi again. And they have hacked our Esabod official page on Instagram. The enemy of progress, the Olofos that are Benue Ologo, the Talakamania, to be precise. But one of them will be Esabod orúkọ ẹ̀ ò lè parẹ́ lórí social media. Èmi gan wọ́n pè ní gba bímọ gba bẹ́ẹ̀. Gbàgbẹ́ má gbà rí. Tí ẹ bá dé mi mọ́ kótó má tún gba bẹ́ẹ̀ yọ. Mo ti ṣí so many pages sílẹ̀ fún Instagram. So ẹ continue. Ẹ̀yin ẹ try láti lọ sí orí Google kẹ́ type Esabod official page kó gbé jáde. Wọ́n ti tamper pẹ̀lú page náà. But tí 1 hour bá ti kọjá torí majority chat àwọn ọmọ orí Instagram ni àwọn ọmọ mi gidi náà. Mo fẹ́ràn wọn bàjẹ́ mo dẹ̀ fẹ́ràn gbogbo Ewé Nation and Esabod Nation lórí social media including YouTube. But àwọn ọmọ tí ẹ dá àwọn tó wà lórí Instagram ni kò sárúgbó ń Ghana ni. Mo dé Instagram mo rí tèmi ṣe ni. Mo dé Instagram mo pàdé àwọn èèyàn ńláńlá. Àṣé àti ó ga o. Wọ́n gbé Yorùbá dóko ẹlòmíràn kò ní mọ̀ pé ababa bá òun ju àbá lọ. Wọ́n ní understanding bẹ́ẹ̀ Esabod Ewé Nation national anthem. Ta lójó máa péré. Bínú bá ń bí ń tẹ́ ó fi Esabod ṣe o Ọlọ́run. Agbẹ́dẹ́gbẹ́yọ̀ you welcome. Pẹ̀lẹ́ ọkọ mi. Tá láti pè bí àná fi mo ti fi aṣọ àwọn ọmọ ẹran ṣe. Oyè lẹ́yẹ success. God, Fọlá God Juella, you're welcome on board. Tolu Ebony láti Germany. Pretty Yemi, you're welcome. Doro Peggy. Ìjọba tó ń pera rẹ̀ lọ́ba tó ní lẹ́yìn Ọlọ́run èmi ló kù ó ẹ̀mí mímọ́ fìná jù ogun ọ̀run dè wọ́n àrà ọ̀run sán pa wọ́n o yé ṣe bí ọba. Wàláì ẹ máa ṣàmì sádùúrà yìí o. Ó ń ṣiṣẹ́ fẹ́mi bí ò bá ṣiṣẹ́ fún yín o. Ọlọ́run Lédùmarè bó ń ṣiṣẹ́ fẹ́mi o. National anthem ya ti ń kọ for over 6 years. Ọlọ́run ò fìjọba tó ń pera rẹ̀ lọ́ba onílẹ̀yìn Ọlọ́run èmi ló kù ó èmi mímọ́. If you talk about Tinubu here, I'm going to block you. If you mention Tinubu here, I'm going to block you. This is not Tinubu program. Blocking mode is activated. Basunu, mo send the alert. Get the alert now. Get the alert. You block anybody blockable. Block anybody to bá dárúkọ Tinubu bí.
I'm not here for politics. Kẹ́ kórí burúkú yín lọ. Ẹ̀yin òkú tó ń sunkún òkú. Àwọn tó ń play show mi pọ̀. Àwọn rádaràdá tó ń play show mi pọ̀. Go to their platform. Bí o wà interested, I don't have their phone. I only have 3 phones there. This for Instagram, this is the third one. Ẹ kó sì lọ. Àyà ọ̀run sán pamọ́ o, kí wọ́n lè ṣe bí ọba. Mo ń bọ̀ o, mo fẹ́ try láti ṣe password. Àmì o, Ẹlẹ́dùmarè. Múlẹ̀ alẹ́ àṣẹ lọ, àmì o. Ẹlẹ́dùmarè àṣẹ lọ. Àmì o, Ẹlẹ́dùmarè. Basunu Alima, that is Ewe Nation Secretary. You know, let me tell you, you newbies, you restless goats, you restless idiots on social media. I don't dwell in a topic. I mention a topic to me once or twice. If you mention Tinubu here, you will be blocked. Tinubu news, bawa ma ṣe Tinubu news, okay? Ẹ̀yin ọmọ tẹ́ lágbà gidi nílé. Wọ́n máa sọ̀rọ̀, ìtí Yorùbá fi wà lójú kan náà. Tẹ́ ń pò yìí ní ojú kan náà tẹ́ fi ní ìgbéga nìyẹn. Ẹ má worry, ẹ ṣáà máa fi rẹ́ẹ̀dì sí kí n máa blọ́ọ̀kì wọn báyìí. Ìtẹ́ fi kó lójú kan náà nìyẹn. Èmi ò ń ṣe àwọn unprofessional bloggers that stuck in a program. No! Nígbà tí mo ti ṣe iṣẹ́ Dámiláre, I did it once or twice. That's me. I have lots of programs to talk about. If Tinubu is very special to you, anybody that mentioned Tinubu here will be blocked. No, David Adegoke mo lọ block. Ọmọ ní kẹ́yìn mo fẹ́ block. David kí ni mo block yẹn máa ṣe ẹ ní ìsìn David Adegoke. Give me a sec. David Adegoke. There's lots of news going around the world. I'm a professional awarded blogger. I don't stalk. I don't radiate. I don't recycle news. When I finish a news, as bygone is bygone. Kẹ́ kórí burúkú lọ. Abájọ tẹ́ fi ní promotion tẹ́ fi máa ń fail exam. You keep repeating. You failures. Tàbá sọ pé kí 80% inú yín kí Fúlàní pa wọ́n ẹ̀mọ́ sunkún. That means you are part of the bad Yorùbá. David Adegoke. One page. David mo ti ṣe ti ọba ni. Sorry for that. Olórí burúkú ọmọ ní kẹ́yìn ni mo fẹ́ block. I don't. I have so many news. I give highlights on what is going on around the world. If Tinubu is your priority, then go to your platform. You motherfucker cows. You motherfucker idiots, bastards. Loads of bad you are blocked. I'm not here to play. Once you are blocked, nobody can open you. Just put red. God put red. So, Basunu, on your mark, set, go. First of all, let me sign into loads of things that we can talk about. Loads of things only for any financial benefit. Tinubu ti ṣe ayé tiẹ̀. Tinubu ti ṣe ayé tiẹ̀. Ó ti gbé àwọn ọmọ tiẹ̀ débi tẹ́rù ò ti ní bá wọn pẹ̀lú owó Nàìjíríà. Why can't you mind your own fucking business? I don't want a stagnant person here. The person without a focus. Why do you have to be talking about Tinubu every time? Why can't you have a solution to your dirty,
The poverty clothes that they put on you. You motherfuckers. If you mention Tinubu names there, you'll be blocked. It is Sátánì ìgbélé yín lọ́wọ́ nìyẹn. Tẹ́ bá dé wàyá nìsí, ẹ máa pretend pé ẹ lè fi Tinubu ṣe president. Then why are you so concerned about him? If you go, you are blocked. Ẹ ṣáà máa fi rẹ́ẹ̀dì sí wọn létí mi tẹ́ fẹ́ mọ́ tọkọ. Basunu, I will do it now. Kí ló ń tó ń ṣe? Kí ni ó ń ṣe ìgbésí ayé yín ni ọ́? What is your conclusions of block? Blogger mi ṣó sí bẹ́ẹ̀ yẹn ni tó bá sí bẹ́ẹ̀ ìwọ náà comment gbogbo ẹ̀yin ìyá àjọṣọ wà ń bẹ́ẹ̀ yẹn. Ẹni tí ó bá mọ̀ pé mo ní live chat lẹ́nìí máa yọ kó nínú admin. Tó mo sọ fún yín. Ẹ block gbogbo àwọn olórí burúkú yẹn. Ẹ block wọn dànù. Gbogbo nǹkan ló ń lọ káàkiri gbogbo àgbáyé. Ẹ̀yin ò wá báyé tí yín ṣe máa dá bẹ́ẹ̀ ṣe máa dá tí olóṣèlú á sọ fún pé mi ò fún yín lóúnjẹ jẹ o tẹ́yìn náà sọ pé ẹ̀dẹ̀ tọrọ. Ẹ fi kẹ́ máa sọ̀rọ̀ orí burúkú Yorùbá lè tán ẹ̀yin bastard lazy youth. Lazy bigots. Motherfucker. Action, Basunu. Jihad is the second name. Basunu accept. Hello, Boboni Aku Sunday. I'm watching and I'm reading comments on Instagram. If you don't want me to block you as well, I don't give a vote. Emi àti yín in class. Emi àti yín it's in class. And torí ẹ bá pé lórí social media lájọ wà in class. And tó bá make owó lájọ wà in class. Mi bú mẹ́yìn olóòrùn. Ẹ̀yin pàṣíwọ́ bọ̀bọ̀ tó yẹ kó gbé lọ sátẹ̀ndé ẹlẹ́ran. Tó yẹ kó gbé lọ sátẹ̀ndé àmọ́níyà kó lọ mú ìfun yín kó lọ separate kó kó fáwọn màálù àwọn Fúlàní kan jẹ dànù. You motherfucker. Nigeria are so lazy. You are so lazy. Can't you talk something positive? Ṣebí gbogbo ojoojúmọ́ lẹ́ ń gbé Tinubu yìí ṣépè. Kí ni mo sọ fún mi lórí burúkú nìyí tó bá dé àsìkò ìdìbò. Tó bá di àsìkò ìdìbò gbogbo ilẹ̀ máa dìbò lórí burúkú nìyí. That is why I don't want to fight for the poor masses again. Ó pẹ́ kí ebi ó tó pa mọ́nàmọ́ná yín kú. Ó gẹ́ the poor masses. Ó pẹ́ kí ebi ó tó pa mọ́nàmọ́ná yín kú. Owó dọ̀ ní jàre. Mo ti sọ fún mi kókó ní kálukú gbàgbé léèbù ẹ̀yìn bá lọ́wọ́ tá a wà yìí. Ẹ ṣáà fi red comment sí. Basunu ẹ try láti pin nǹkan kan kí lè mọ̀ pé wà bẹ́ẹ̀ yín admin ẹ try láti bí kan. Yẹ pé kò sí ní àwọn distractor máa wá síbi. Kí wá ló kàn mí? Ìjọba Nàìjíríà ó ní Nàìjíríà wà conducive fún mi. Pé mi ò lè gbé Nàìjíríà. Ó ní tó pé mi ò lówó lọ́wọ́, mi ò ṣe ènìyàn ní Nàìjíríà. Ó rí pé mi ò ní family tó ń ṣòṣèlú. Wọ́n ní mi ò ṣe ènìyàn Nàìjíríà. Bó dẹ̀ ṣiṣẹ́ mo wá kúnrin ẹsẹ̀ mi. Bó dẹ̀ wá kún ìrìn ẹsẹ̀ mi orí burúkú lẹ máa pariwo lórí social media 24 hours 24 hours. Ẹ káàsán ẹ kálẹ́ ẹ káàárọ̀ níbi tí ẹ bá wà lẹ́ẹ̀kan sí. Èmi ni olóòtú náà, the CEO of Esabod Enterprises in Republic of Ireland, Esabod Estate Agent in Turkey. Ẹ ṣé mo dúpẹ́, you're welcome on board. Aku Sunday. Mo fi kọ́kọ́ kí á tó bẹ̀rẹ̀ mo di platform yìí mọ́ pẹ̀lú orúkọ tí bàbá tí ọmọ tó lọ́rùn ẹ̀mí mọ́ gbogbo agbára òkùnkùn tó ló fẹ́ tafà nínú ara nínú ẹ̀mí ni nínú ọ̀rọ̀ sísọ nínú èrò ọkàn ní kí gbogbo ọfà yín kó padà lé yín lórí ní ìlọ́po kó dẹ̀ bá gbogbo ara lé yín kó dá kí gbogbo àṣàsí yín àpèta yín kó padà sí oyin lórí kó fọ́ká bí ògúlùtù gbogbo ẹni tó wà lórí platform yìí mo cover you by the blood of Jesus Christ or whatever you believe in. Mo kọ́kọ́ kí àwọn ọmọ ọlọ́jọ́ ìbí mo kí yín ẹ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Senator Jókòtádé ọmọọba tó ṣe ọjọ́ ìbí ní òní. Happy birthday to you ọlọ́jọ́ ìbí. Happy birthday to you, Jókòtádé. Happy birthday
to you, Joko. Happy birthday to you. We wish you many happy returns, long life and prosperity. Ọlọ́run á dá àwọn ọmọ ẹ sí. Iṣu ọmọ á jiná fún ẹ jẹ. Ìjọ́ tí iṣu ọmọ bá fà jiná fún ẹ jẹ, a ò ní fi ẹ́ ṣe àwátì. Wàá máa dàgbà sínú ọgbọ́n àti òye. Torí ọgbọ́n la fi ń lówó, òye la fi ń la omi ayé já. Mi ní sọ pé wàá máa dàgbà sínú owó. Tó o bá ti ní ọpọlọ, tó o bá ti ní ọgbọ́n, o ti ní gbogbo ìmọ̀ ayé. Àti gbé agbára lé ayé, a sì ti gbé wọ̀ ẹ́ pẹ̀lú. Happy birthday to you, darling. Enjoy yourself and send my cake. All the way nation and the Esabod nation and the Obo nation on Instagram are wishing you happy birthday. Auntie Gbemi Sola Ogundele Mokiyima Ekalima. Dorothy Ofuria, you welcome, my darling. Yeah, I hope you are ready for the day Joko. Lórí burúkú ni kò sí tó kàn yín. Ìjàlẹ̀ yẹn wájà lórí Facebook. Owó lè mi wá kà. Jẹ́ kí n sọ fún ẹ bẹ́ẹ̀ bá yọ lórí burúkú. Ṣé ẹlẹ́rìn retí ìgbà tí Joko tó ń bú mi? Àwọn àtẹnugànjà kẹ́kọ̀ọ́ rí burúkú lọ. Ṣé àwọn aṣọ pé tó kó ń bẹnujà ò fẹ́ gé dànù? Tó pé gbogbo yín lórí Facebook yìí, ìjàlẹ̀ mi tó bá ti ń jàlẹ̀ máa ń wá kiri, tó ti ń ṣépèlè wá kiri. Lọ́wọ́ ayé yín ṣe rí bálabàla. I wish every one of you to bring out your picture. Ìṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ dàbí mo sọ fún wọn ní restaurant mo lọ pàtó láwọn Nigerians wọn kún prison nílùú èèyàn. I wish to visit them. I wish to visit them. They are using phones. Prisoners are using phone all over the world. I don't know about Nigeria. In UK, Ireland, they are using phone. Those in detention for one offense or the other. Those are the people that are commenting on Facebook. Because ayé wọn ti bòfo, ayé wọn ti bàjẹ́. They don't have any mission due to the atrocities committed by them. Majority of them are inside the prison. In America, in Canada, in South Africa, in India. Those are the people all hiding under a fake profile to comment. They are sadists. They are sadists. Ẹnìyàn tó wà ní ọgbà ẹ̀wọ̀n tó ń lo fake profile tó ń ṣépè fún ẹni tí ó mọ̀ rí. Ẹ mọ̀ pé láìfọ ayé rẹ̀ ti bàjẹ́, ó ti mọ̀ wípé òun ti dọ́kọ délé dání mọ́. Ní tó mọ̀ jẹ́ ló ti pa. Torí ẹni tó bá ní freedom, one thing I notice about Facebook is that don't get carried away. Be like me. I can't say now, I'm a public figure. I'm well known over the world. Kí n sọ pé okay, restaurant mo sọ fún Tilabis lánàá wípé restaurant mo bọ́ yóò jọ. I lè wá late to know as a public figure coming into the shop. Ẹ tètè serve táwọn oníkáwá gbèsè ayé tiwa sílẹ̀. If I want to follow all these appraisers, all these praises on social media, we love you, Ewe Nation, Esabod Nation, Mame Ewe, True Sayer, you will fall inside the pits of your enemy. Especially Yorubas. Double personalities, no one. They will be seeing you and greeting you. At the same time, they will be stabbing you at your back. But if you want to, tọ́lọ́ bá gbẹ̀yàn tó stage kan, tí Ọlọ́run ti dé ẹ lọ́lá tó ti lókìkí tó ti lówó tó ti ráwọn ọmọ táwọn ọmọ ti jáde, you don't need friends. You don't need them. Wàláì tí máa náà ṣe tọ́kìlẹ̀ ní yìí pé I can try for you but I don't have time for that. Bọ́ mo wá kí ni owó ló máa ná mi. At the end of the day mi ni màá sanwó fún get together. Mo dẹ̀ mọ́ tó ń fowó ṣe. Ayé ìgbà kan tí mo náà kùnà tó kọjá. Ẹ yẹ kí n kàn sọ yí pé èèyàn ọmọ tó kẹ́ ẹ pàdé mi ní Tilabis bẹ́ẹ̀ máa kún ni. Ẹ ṣàrùn ti Turkey ti Dubai náà. I don't have time for that fuck. Bí yẹn bá dúró lórí gbogbo bó ṣe máa ń sọ love you, you are the best, you are the beautiful. Èmi ò kó yẹn jẹ. How will you love me? How can you love someone that you have never seen in your life? Because just watching me on the program. You might say you love my program. You can say you love my program. That is why Tafman misconstrued into my fatty ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó fi máa ń bọ́ sí inú ìgbèkùn obìnrin nìyẹn with the name love. Love is so heavy. Nigeria doesn't know when to use the love.
And if you say you love me, I find it very, very difficult. Even on emails, even if you see me physically, I love you, mama. Look, man, say thank you. I can't say I love you. Do you know the weight when somebody is in love? Do you? You don't know. Or the Facebook, once a man miss you, we love you, we love you, we love you, we love you. And you have a very dirty mind. And you have a very dirty mind. Professing your love. And why people are hating you on Facebook? Meanwhile, they will be deceiving you that they love you. They want to be like you. They can never reach your position due to their laziness. They want to be like you. If you know any sad see into that anybody but that Tinubu, it be multi blocked and anybody but that nti ban sọ̀rọ̀ le lórí ó ní Yorùbá ṣe wà backward e le rí Yorùbá nation gba until when you start using your brain, until when you start to open a forum, until when you start to have a conversation. Ẹranko ní Yorùbá. You are so stubborn. Every day, Bobo was up with me. Upon I've been saying it for years. Don't come into my WhatsApp unless you want to do business with me. But you will continue coming. Èèyàn ní ìlú nation tí ó bá gbọ́ràn. Bí ẹ bá gba Yorùbá nation, á dàbí pé ẹ kọ́ Yorùbá nation sí orí yanrìn ni. Òjò sí rọ̀ ó wọ̀ yín lọ sínú òkun. Òjò rọ̀ ó wọ̀ yín lọ sínú òkun. If I can tell you so many points why you can't get Yoruba nation. Number one, Yoruba, you have to differentiate between èpè and points. Èpè, curses and points. Just like people say pé ẹ Yoruba nation nísìn. Mama sọ nísìn pé God forbid. God hates all that. Ọlọ́run hates gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn. Don't involve God. Use your common sense. Lọ́lọ́run ṣe fún wa ní God, ló ṣe fún wa ní brain láti fi ronú, láti fi strategize. Gànràngànràn yín ti pọ̀ jù. Gànràngànràn yín ti pọ̀ jù. They say charity begins at home. If you really want to get that Yoruba nation, start showing love to each other on social media. Start showing love to your co-Yorubas. That is why I always keep on hammering you, because I don't see any love between you. But you are all spiteful with hatred. Yoruba are too jealous. Jealousy is your ID card. Jealousy is in your blood, in your bone marrow. When you say you're going to separate Nigeria now, modify your mind or comments. Don't mention anybody's name on my platform, please. I'm no longer anybody that is not up to my. Is it by force? She said. Anyone, tí o bá ti wà pẹ̀lú standard mi. Basunu, can you pin a comment with Esabod, please? Because mon block is gonna be by you. Mi ti ráyè tí yín bí by. Ti máa mú yín. Ilé tí ènìyàn bá kọ́, tó bá fi ìkórìíra kọ́. And you know Nigeria, they are so full of oppression. Ẹ máa ń fagídí ló gbà. Nígbà tẹ́ bá ń fagídí ló gbà, tẹ́ rí pé ẹnìkan èyàn ò mí pé kẹfẹ́ ó ní Nigeria now ó ń sọ tí ẹ nìyẹn tí wọ́n bá sá ti sọ̀rọ̀ anybody tí ń bá sọ̀rọ̀ ẹgbẹ́ báyìí. Before kí èèyàn tó lè gba ìlú, ẹ kọ́kọ́ wo bẹ́ẹ̀ ṣe broad sí. Bí skin wa ṣe dúdú ni ìwà yín dúdú. Kò sí tí ní Yorùbá bá kó jọ ó máa ń túká ni. Kò sí nǹkan tẹ́lẹ̀ kó jọ máa ń túká ni. Àfi 20% Yorùbá lọ́pọlọ ẹ̀ pé
20% nínú gbogbo bí Yorùbá ṣe broad sí 20% péré ni ó ní ọpọlọ ló ní inú mímọ́ ló dẹ̀ ní àyà àgbàṣe ṣe eré yìí 80% ó yẹ kí Fúlàní pa yín ni bí Fúlàní bá pa 80% ẹ̀mọ́ tó máa sọ pé 20% ó lè jẹ́ mílíọ̀nù 20% ẹ̀mọ́ yẹ Yorùbá tí wọ́n kàn ń bímọ lóṣooṣù tó ń bímọ lọ́sẹ̀ẹ̀sẹ̀ ẹ̀mọ́ yẹ Yorùbá tó wà nìyí 20% kọ́lọ̀ kó bá wa educate ìmọ̀ bí ọba ìmọ̀ bí olóṣèlú ìmọ̀ bí ìwọ gan wèrè tó ń wó mi àbí ìmọ̀ bí ọ̀rẹ́ gan ó yẹ kí Ọlọ́run kó reborn Yorùbá ni kó reform Yorùbá ni torí pé ìwà yín yìí ó ṣẹlẹ̀ láyé àwọn bàbá ńlá wa ó ti ṣẹlẹ̀ rí ní ayé àwọn bàbá ńlá wa ẹ má yẹ kọ́ ọmọ yẹn gbé yín mọ́ra o ẹ má yẹ kí tẹmagéǹsì gbé yín mọ́ra o ó ti ṣẹlẹ̀ rí ní ayé àwọn bàbá ńlá wa the same thing táwọn náà dẹ̀ ń complain gbà tó ń wà láyé náà ni wípé ìlara mo sọ nǹkan kan Bàsúnú anyway bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ kí n mọ̀ pé ẹ̀ ṣiṣẹ́ tó mo ní kẹ́ pín nìkankan kí lè mọ̀ èmi ni mò ń blọ́ọ̀kì náà. Ìwà táwọn bàbá ẹ kàn sọ pé láyé Awólọ́wọ̀ before kan tó bí Awólọ́wọ̀ ẹ jọ̀ọ́ mo wá bèèrè lọ́wọ́ gbogbo yín ẹni tó bá ti dárúkọ Tinubu mo ní ẹ máa blọ́ọ̀kì wọn lẹ́sẹ̀kẹsẹ̀ mo wá bèèrè ara ìgbọ́n náà tẹ́ fi lè rí Yorùbá nation gbá nìyẹn follow my topic if you are hating on me hate on me follow my message hate the messenger follow the messenger I mean don't follow the messenger follow my message okay topic tí bá dẹ̀ ń sọ oníkẹ́ react lè blogger show sí bẹ́ẹ̀ yẹn ni jẹ́ kí n pa àwọn admin mi because I don't want to read any comments. I don't want to read any comments. Jẹ́ kí n pa àwọn admin because I don't want anybody to distract me. So ti máa block wọn gan-an mi ní sọ orúkọ yín jáde. I won't pronounce your name. Make am waste the time ara yín. Kemi Moshood, please let me accept the admin. Let me accept my admin. And nobody should remove anybody to my pussy. Kemi Moshood. Wari notification, please accept the admin. Torí ibi tí mò ń lọ lé ní máa pọ̀ díẹ̀. Mo ti ráàdì Kemi Moshood lọ accept. Then to went to my face because I want to concentrate. Me, I don't want to read any comments. And I don't want anyone to distract me. Kemi Moshood. Faith Okudayi, accept the admin. Mo pick àwọn kan ń bẹ̀ yẹn. Faith ẹ wo notification yín tẹ́ bá dẹ̀ ti accept ẹ bá mi sọ pé ẹ ti wọlé. Faith Okudayi, accept the admin. Yẹ ká máa continue lọ. Fún mi Marcus, accept the admin. Torí mo sọ pé tí admin bá ń bẹ kọ̀ǹpì wọn ò dẹ̀ dá mi lóhùn. Ebi ò dẹ̀ ráyè àgbọ̀mọdìẹ ẹ̀sìn. Àkúgbò àkú fún ara wa ń sálárì ìfẹ́ la fi ń bára wa ṣe ọjọ́ òyìnbó sí lè mí. Fún mi Marcus, accept the admin. Ìyá àgbà ń tara yín. Don't be distracted with who is mentioned Tinubu now. You're supposed to be blocked. So they don't mention Tinubu here. If I'm talking about Tinubu, make sure you mention Tinubu. What are you writing on my angel saying there was this Yoruba guy who was owing his friends some money? Fuck off.
gbogbo yín tẹ́ ń wá sínú inbox mi pé wọ́n jẹ yín lówó nílé ayé yín ẹ má gbá àwọn iṣẹ́ rádaràda wá bá mi iṣẹ́ public figure mo máa ń ṣe ẹ bá there are loads of bloggers ẹ kọ lórí DM tẹni wọ́n gbà yín kẹ́ ẹ kó rí burúkú yín lọ́wọ́ pé kó tó gbà yín dànù ẹ bá gbèsè àwọn ọ̀rẹ́ pé wá bá mi àwọn no names I don't do no names the same thing mi ò ṣe àwọn haters mi lè àṣà àwọn nìyẹn the same thing má jẹ yín lówó wọ́n jẹ yín lówó tẹ̀ wá sínú Instagram yẹn ṣí èrè ni ẹ wojú o èmi ṣiṣẹ́ rádaràda ni èmi ò ṣiṣẹ́ rádaràda. There's lots of bloggers on social media. Go to them. Don't come to me pẹ̀lú iṣẹ́ rádaràda. Ẹgbẹ́ṣẹ́ olóṣèlú wa. Ẹgbẹ́ṣẹ́ àwọn ọba wa. Ẹgbẹ́ṣẹ́ àwọn yàngẹ̀gà yìí mama. Ẹ̀wọ̀n àwọn kan gba 3 million lọ́wọ́ yín. Kí ló fẹ́ forí burúkú? Kí ló fẹ́ fa orí burúkú? Ẹ ń ṣe èrè ni. Abẹ́rò pé ṣé ẹ lè lọ́ bá leader ìkejì kẹ́kọ̀ọ́ gbéṣẹ́ rádaràda fún. Ẹ ń ṣe èrè ní tó kún mú bá yín ṣeré lórí social media. Kí ló fẹ́ fọ́ọ̀ṣì? Ìwọ tó comment lórí Instagram ló mú mi rántí ẹ pọ̀ tẹ́ wá sínú DM àkàn show about 4 people wọ́n gbà yín kí n bá yín ṣe show yẹn kò ní jẹ́ ìyá láyà yín ọmọ wojú o ẹ mọ wojú o I'm not a newbie blogger Cadwell ò ní ìwé ẹ̀kọ́ Tema James might be a fake account ẹ̀yàn mi wey if possible just ignore the person ẹ mọ̀ pé hater ni tó ń kọ́ mama forgive me kò forgive me. Just ignore. I can't forgive you, Tema James. I don't talk to a fake profile. I don't talk or befriend a fake profile. Tẹ́ bá gbọ́ pé mo mú speaker kan tó ti bú mi mo gbà padà, mo mojú wọn ni. Esabod iṣẹ́ ti yàtọ̀. Iṣẹ́ ti yàtọ̀. Wọ́n mú gbọ́ lọ́wọ́ yín, ẹnìkan gba 30 million lọ́wọ́. Kí ló kàn mí pẹ̀lú orí burúkú yẹn bá gbà yín? We have thousands of bloggers. Awarded blogger ló ń sọ̀rọ̀ mọ́mí I didn't see any notification báwo ló ṣe rí jọ̀wọ́n tó ti wọlé wo bí notification ẹ̀ àbí mi ò click admin jẹ́ kí n tún check ẹ̀ again bí àmì mo kàn click ẹ̀ lókè mi. Ẹ pọ̀ gan wọ́n tó máa gbowó lọ́wọ́ ẹ̀ if you want me to do you talk too much don't need to abuse kò rí burúkú lọ lòṣì fake profile block I don't have time for fake profile kẹ́kọ̀ọ́ ṣì lọ you can't do without watching ṣé kò tẹ́yìn lọ́rùn ní they are playing me bí tó ti ń ṣépè lọ́wọ́lọ́wọ́ èpè lámì ò rẹ̀ má gbọ́n rìn èpè lámì ò má gbọ́n rìn náà kí ló fọ́ fóṣì ẹ lè jọ kẹ́ ẹ wojú ó ní náà ó ní fẹ́tò kú dáyé ìsàdẹ̀ kẹ́mi mọ̀ṣúdì adet ó ní náà ó wọlé náà àjọ wà lórí social media ajẹ́kẹ́lẹ́gbẹ́ mẹ́gbẹ́ o ajẹ́kẹ́lẹ́gbẹ́ yín kó mẹ́gbẹ́ o mo ò sì sákù yín o torí pé àjá láti fàyè bẹ́ẹ̀ ṣe ṣoríire but mo rí pé ojú kan náà admin is active already ma o ṣe jàre Judy Queen o ṣe wọ́n ti wọlé náà Kẹ́mi Mọ̀ṣúdù ti wọlé tí ò bá rí Kẹ́mi Mọ̀ṣúdù wọ́n máa bá ṣẹ́yìn lọ ó nìyí ìwọ tó sọ pé ti wọlé pending fún mi Marcus pending Fẹ́tò Kúdáyé pending ẹ lọ wo notification yín ẹ jẹ́ kẹ́lẹ́gbẹ́ ọmọ ẹgbẹ́ nígbà tí mi ò ní nǹkan kan tí wọ́n sórí social media mò ń gbé pé ẹ jẹ́ ká lọ sínú ògo ẹ dẹ̀ ká kúpọ̀ ẹ̀ lọ ẹ jẹ́ kẹ́lẹ́ bí dẹ̀ ti lọ́mọ yín lọ mo ti lọ sínú ògo ìgbéraga ti dé o bó bá wù yín kẹ́tẹ́lé mi lọ sínú ògo ṣá máa wá sọ́dọ̀ mi tálákà máa níyà mo ní wọn bí owó mọ́yàn jọ́ta wálé ayé ìhòòhò la wá mú nǹkan kan wá sí ni mú nǹkan kan lọ àyàn ń ṣiṣẹ́ bówó ni omi pé pẹ́rẹ́ǹtì ẹ gbọ́dọ̀ lò ó fámílì ògùn wọ́n yàn lọ́wọ́ you're so useless motherfucker bastard iṣẹ́ ti yàtọ̀ èmi ò ń gbà àwọn iṣẹ́ kéékèèké iṣẹ́ ńláńlá tí mo ní mò ń gbà gan mi ń gbà kọ́bọ̀ lórí ẹ̀ ṣé ní tí mo fẹ́ blog ọ̀gá bá ṣọ́ba máa fún mi lówó ni no not at all. But level to change tó bá wù yìí kẹ́yìn náà wá pọ̀ wọ́n níta ní ọmọ bàbá tálá máa gbé gun ẹṣin ẹbíra yín léèrè tó bá sọ pé bí pé ìgbéraga dé wọ́n ní ọmọ bàbá tálá máa gbé gun ẹṣin tí ò ní sọ́pàkọ́ nù
torí ẹ̀ tí lówó lè ṣe rò pé èèyàn ṣe ìgbéraga. Ìgbéraga kọ́, tọ́lọ́run bá ti ṣe nǹkan fún èèyàn mo ti ní class ni. You have me pàjọ wà lórí social media, tó bá comment orí burúkú síbi, you are free to say anything about me on your platform. If you come here, I just block you off. You don't belong to my circle, man. Bí mo ṣe ń sọ lọ, Yorùbá nation, I will give you some points. Wọ́n ní àwọn package kan fún yín tí mi ò ní sọ, because I don't want to get involved. Tèmi ni wípé nobody, I say nobody should be stopping people from talking about Yoruba nation, whatever. It's part of your stupidity, because you don't want to accept any critics. Fẹ́ opponents. Ẹ dẹ̀ ti believe pé láyé yìí wípé